ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe wọ́n ní Iyalaje bínú sí Tobi o wọ́n nítorí gbogbo nǹkan tí Iyalaje ṣe fún Tobi wọ́n ní kò sọ anything lórí gbogbo bí àwọn èèyàn ṣe ń fún Iyalaje ní gbàsgbòs wọ́n ní ṣe ni Tobi dákẹ́ tó ń ṣe bígbà tó yẹ pé ọ̀rọ̀ yẹn ò kàn òun. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọlá mo kí yín káàbọ̀ sí Máṣọlá Gist TV ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́. Orúkọ mi kò yí padà o. Yorùbá la máa ń sọ lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o ẹ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. À ń sọ Yorùbá nítorí àfẹ́gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn bàbá wa àti ìyá wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé Iyalaje bínú sí Tobi ó ní láti ìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ lórí gbogbo bí àwọn èèyàn ṣe ń pariwo òun wípé òun lòun lọ́wọ́ nínú ọ̀rọ̀ Queen Naomi tí Queen Naomi fi kúrò nínú palace. Wọ́n ní Tobi ò dá sí ọ̀rọ̀ yẹn wípé ṣe ni Tobi kọ etí igun sí ọ̀rọ̀ yẹn bí ìgbà tó yẹ pé kò kàn òun pé òun ni òun ṣe okùnfà bí Tobi ṣe wọ inú palace ipe kí wá ló dé tó jẹ́ pé Tobi a ṣe bí ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ò kàn òun ipe kí ló dé tí Tobi ṣe bí ìgbà tó yẹ pé gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ gbogbo ẹ̀ ní òótọ́ ipe òun ò expect pé Tobi lè ṣe kó lè wo ìwà tí Tobi wù yìí ipe kí ló dé tí Tobi ṣe báyẹn fún pẹ̀lú gbogbo nǹkan tí òun ṣe fún Tobi láti introduce Tobi sí kábíyèsí. Wọ́n ní Iyalaje tẹ̀síwájú wípé Tobi ò mọ kábíyèsí tẹ́lẹ̀ ọ̀ǹtìgbà tí òun introduce Tobi sí kábíyèsí wípé látìgbà yẹn dẹ̀ ni Tobi àti kábíyèsí ti ń date. In fact wọ́n ní ó ti tó bí ọdún 7 tí Tobi ti ń date kábíyèsí kó tó wá di pé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ di olórí yìí ipe Iyalaje ló gbé gbogbo ìgbésẹ̀ yẹn tí Tobi fi di olórí nínú pálásì kábíyèsí. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tí ó easy rárá. Wọ́n ní Iyalaje lament seriously wípé ìwà tí Tobi wù sí òun ipe òun ò believe pé Tobi lè wu ìwà yẹn ipe ṣe ni Tobi dákẹ́ látìgbà tí àwọn èèyàn ti ń gbé fún Iyalaje pé òun ló ń ṣe gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ nínú palace òun ló ń kọ́ àwọn olórí ní nǹkan burúkú láti máa ṣe nínú palace ipe kí ló dé tí Tobi ò lè sọ̀rọ̀ pẹ̀lú gbogbo bí àwọn èèyàn ṣe dojú ìjà kọ òun ipe ṣe ni Tobi dákẹ́ ṣe ni Tobi ṣe bígbà tó jẹ́ pé kò kàn òun ipe kí ló dé tí Tobi máa ṣe irú nǹkan báyẹn. Ṣé ẹ mọ̀ pé Tobi ó ti kúrò nínú palace gan látìgbà tí Tobi ti sọ pé òun lóyún ni Tobi ti kúrò nínú palace. Tobi ò dẹ̀ wá wọ́n ti ẹ̀ sọ pé bí a ṣe gbọ́ wọ́n ní pé ọ̀dọ̀ àwọn family ẹ̀kọ́ ló lọ wà ipe torí pé ó sọ pé àwọn olórí yìí òun ò trust wọn lórí ọ̀rọ̀ oyún tó ní òun ní. So wọ́n ní ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ tí àwọn èèyàn ń gbé fún Iyalaje gbàsgbòs wọ́n ní Tobi ò tiẹ̀ dá sọ̀rọ̀ yẹn ó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ pé òun ò gbọ́ sí i ni wọ́n ní kò sọ ọ̀rọ̀ ẹyọ kan báyìí. Wọ́n ní Iyalaje wá ní kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ ṣe ni Tobi ń feel pé òun mọ̀ nípa ẹ̀ wípé Tobi behaviour wípé ó ya òun lẹ́nu pé Tobi lè wu irú ìwà báyẹn sí òun pẹ̀lú gbogbo nǹkan tí òun ṣe fún Tobi torí wọ́n ní pé láti di olórí Tobi wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní Iyalaje dẹ̀ ṣe ó gbé ìgbésẹ̀ gan wípé kí kábíyèsí lè fẹ́ Tobi ipe so nǹkan tó ń du Iyalaje nìyẹn pé pẹ̀lú gbogbo wàhálà tó ń ṣe Tobi ò tiẹ̀ kí à ń pa òun kò tiẹ̀ gbèjà òun wípé a kò rí bẹ́ẹ̀ o nǹkan kan ó rí bẹ́ẹ̀ o. Wọ́n ní ṣe ni Tobi kọ etí igun sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ níta ní ká mú wá fún yín.
èyí náà mọ̀ pé ìgbà tí kò Naomi wà nínú palace allegedly bá ṣe gbọ́ wọ́n ní Iyalaje wọ́n ní itú tán pa nínú palace yẹn kì í ṣe kékeré so wọ́n ní nǹkan tó ń du Iyalaje nìyẹn pé pẹ̀lú gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ ipe ṣé kò yẹ kí Tobi side òun kí ló dé tí Tobi dákẹ́ lórí ọ̀rọ̀ yìí so tá bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ní agbára Ọlọ́run etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò à ń ṣe advertisement lórí channel wa o Mashola Gist TV tẹ́ bá fẹ́ kàn sí wa lórí email wa ó ní masholagistv@gmail.com ẹ kàn sí wa a lè bá yín polówó ẹni ọjà tẹ́ bá fẹ́ polówó Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up God bless you all. Please share this video, like and subscribe.